gbogbo èèyàn pátápátá oríṣi ìmáàmù méjì àbí mẹ́ta ló wà. Imamul Huda ó wà. وجعلناهم أئمة يهدون بأمرنا ووحينا وأوحينا àwọn ni wọ́n máa pààrọ̀ láṣẹ ó yá ẹ kírun, àwọn náà máa kírun, wọ́n sì máa pààrọ̀ láṣẹ dáadáa. Ẹrú Ọlọ́run ni wọ́n jẹ́. Ìkànnì ẹ̀. Ìkejì. Àwọn wọ́n máa pèèyàn lọ sí ìdí náà ni. Ìmáàmù làwọn náà. Àmọ́ wọ́n yìí ṣe ìmáàmù tọ́lọ̀. Ẹlẹ́ẹ̀kẹta. Lábẹ́ bẹ́ẹ̀ yẹn, Fìràó náà, òun yóò kó àwọn ọmọ ẹ̀yìn yóò kó àwọn èèyàn wọ náà ni. Ìmáàmù lòun náà. Àmọ́ kò sẹ́ni tó ṣàdúrà gbogbo wa tá wà ń bí. Àṣàdúrà ká jẹ́rù ìmáàmù Fìràó náà. Àṣàdúrà ká jẹ́rù ìmáàmù tí ó kó èèyàn wọ náà. Nípa bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn bàbá wa yìí tí wọ́n wà ní ìjókòó lè ní. Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. Àmín. A'immatan yahduna وجعلناهم أئمة يهدون إلى الخير. Ìmáàmù bí wọ́n ti kó wọn, bí wọ́n ti kó gbogbo èèyàn wọ́n. يهدون بأمرنا Ànábì wa Muhammad ìmáàmù ni. وأوحينا إليهم فعل الخيرات. Ìmáàmù la Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. Òun làkọ́kọ́ ìmáàmù fáwa Mùsùlùmí. Ìkọ́ṣe eré ó sì ń bẹ lára rẹ̀. Eléyìí ni àwọn bàbá ó bẹ̀rẹ̀ látorí Fadilatu Sheikh Adam Abdallah Ilori radiyallahu ta'ala anhu ni wọ́n fi gbé kalẹ̀ pé ó yẹ kí àwọn ìmáàmù máa wà kí jókòó kan máa pa wọ́n pọ̀ torí àwọn ni wọ́n júwe bá ti kírun kò sí bó ti tó láyé bó bá jọba ẹ̀yìn ìmáàmù ló tòsí, bó jẹ́ pírẹsidẹ́ǹtì ẹ̀yìn ìmáàmù ló tòsí, bó jẹ́ gbogbo tóhùn ká jẹ́ ìmáàmù ni ó ṣáájú wa. Ìmáàmù ni ó káwọ́ sókè gbogbo àwọn káwọ́ sókè, òun ni ó rùkú gbogbo ó rùkú, òun ni ó ṣíwájú wa lọ síwájú Ọlọ́run. Àní gbogbo nílẹ̀ Yorùbá kò sí ọba kan nílẹ̀ Yorùbá láti pé òun ni ó yẹ òun ni ó máa ṣe ìmáàmù, kò sí. Yóò yà gba àwọn àìmọ̀ àfáà yóò gbà wọn lálejò ní ìgbà wọn lálejò tó bá gbà wọn lálejò wọ́n ṣàdúrà fún wọ́n bí abùkátà ẹ̀, ìbí abùkátà ṣàdúrà fún yẹn ni yóò sọ wájú ilé ọba yẹn àbí ọjà ilé ọba yẹn wọ́n fi kọ́ mọ́ṣáláṣí síbẹ̀. Gómìnà ìgbé òun ní ọwà jẹ ní ọmọ ara gbé ó yàmọ̀ yan ìmáàmù yìí rárá. Nípa bẹ́ẹ̀ yẹn àwọn ìmáàmù ilẹ̀ Yorùbá yìí kò sẹ́ni tó ń sanwó oṣù fún wọn. Àwọn ni wọ́n nǹkan tí wọ́n bá rí òun ni wọ́n fi ń sanwó, wọ́n fi ń ṣẹ̀mí lórí dáwà. Eléyìí tí ò sẹ́ni tó ń sanwó oṣù fún wọn kí làwọn afáfẹ́ máa jẹ? Yóò sì débi wípé òun náà láfẹ́ pè láṣáájú wa. Òun náà ó yẹ káwọn àfáà yìí kí wọ́n ní àwọn ìmáàmù wọ̀nyí kí wọ́n ní ààyè pẹ̀lú gbogbo wọn tí mo kàkà lẹ́yìn àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́. Òun ló mú kí wọ́n kó rábítà ìjọ. Kí ni iṣẹ́ àkọ́kọ́ lẹ́yìn gbogbo ọ̀kan láti kàkà lẹ́yìn? Èèyàn máa sọ fún wa wípé táwọn àfáà bá àkójọ àwọn ìmáàmù wọ̀nyí òun ni wọ́n máa fi mọ kí ló ń ṣẹlẹ̀. Tọ́lọ́lọ́run gan ó gbé jímọ̀ kalẹ̀, ìmáàmù Rátìbí ọ̀tọ̀, ìmáàmù Jámíù ọ̀tọ̀. Ìmáàmù Jámíù ju ìmáàmù Rátìbí lọ. Lọ́sẹ̀ á pàdé lẹ́yìn ìmáàmù Jámíù láti tò. Ìmáàmù Jámíù láti tò yẹn yóò mọ kí ló ń ṣẹlẹ̀. Ìmáàmù Rátìbí ó mọ kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò kọ̀ọ̀kan. Ìmáàmù Jámíù ó mọ kí ló ń ṣẹlẹ̀ lódìdí ìlú. A fi wá lọ pàdé ní Àràfá. Àràfá láti fẹ́ pàdé kẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí kẹ lè tírìtì ẹ̀ papọ̀ lágbàáyé lẹ́ẹ̀kan náà. Kẹ kó nǹkan tó ń dùn yìí àti nǹkan tẹ́ ń rí rán kẹ kó lọ sáràfá kẹ pàdé láràfá. Àmọ́ ní ilé ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́. Bá já sí pé bí Ìsìláàmù ti fẹ́ bó dẹ̀ ṣe wá
bó ti fẹ́ jẹ́ ká jẹ́ òun la jẹ́ ni tí ìṣe báwa bá ti fẹ́ kò sí àtòyè ilé tó lè jẹ mùsùlùmí láyé a jẹyọ kan a sì máa ṣèṣe kan náà ẹni tó bá ń dùn wá ládùúgbò nílùú ní Ìbàdàn bí òun yóò máa dùn wá ní Abẹ́òkúta òun yóò máa dùn wá ní Ọ̀ṣun lóṣogbo òun yóò máa dùn wá ní Èkìtì òun yóò máa dùn wá l'Ékòó òun yóò máa dùn wá l'Ọ́yọ́ ṣàwọn ẹgbẹ́ tó bá ti tí nǹkan yẹn ń dùn wá ọ̀rọ̀ owó jẹ́ kan ìṣe owó jẹ́ kan èyí tí ó ń dùn gbogbo wa yẹn yóò máa dùn wá papọ̀ eléyìí ló fà á tí wọ́n fi dára bíta lẹ̀ kí mọ́sí ìmáàmù kọ̀ọ̀kan láwọn ìlú wọ̀nyí kí wọ́n kó jọ kí wọ́n máa ṣe dìrásà kí ló ń ṣẹlẹ̀ láti máa sọ́dì kí ló ń ṣẹlẹ̀ lágbègbè kọ̀ọ̀kan gbogbo òlè lọ sí hajj lẹ́ẹ̀kan náà tàbí hajj ọ̀tọ̀ nìyẹn àmọ́ nínú agbègbè ibi tá a wà ká mọ̀ nǹkan tó ń ṣe wá ká mọ̀ àwọn tó ń ṣe àwọn mùsùlùmí bẹ̀ ni wọ́n ṣe dára bí tàkalẹ̀ wọ́n dára bí tàkalẹ̀ ní 1964 lóòótọ́ yẹn náà wípé ọmọ Ìlọrin ní Hájì Ádámù ṣe wá wá sí Ìbàdàn wá dá rábí tàkalẹ̀ wọ́n fẹ́ kọ́ mọ̀ yí pé ó sì yẹ gbogbo kálukú pé ṣé Ádámù ọmọ Ìlọrin lóòótọ́ àmọ́ Ìlọrin aslan ọmọ Ọ̀yọ́ ni wọ́n aslan ọmọ Ọ̀yọ́ tí wọ́n jẹ́ yẹn wọ́n lo gbogbo òṣèlú wọn ní Ìlọrin kọ́ ni wọ́n ti lò Ìbàdàn bí òun ni wọ́n ti lò gbogbo kàràkàrà Ìbàdàn gbogbo kàràkàrà ibẹ̀ náà ti lò ṣẹ́mi wọn ni wọ́n fi dá márkàzì kalẹ̀ l'Abẹ́òkúta wọ́n lo Abẹ́òkúta ìlú Abẹ́òkúta yìí kìí ṣe péré ni wọ́n ń ṣe bẹ̀ o kìí ṣe pé kankan ni wọ́n wá débẹ̀ o bọ́ọ̀lù mo ṣe fẹ́ tan ìmọ̀ àti ẹ̀sìn ká l'Abẹ́òkúta ni wọ́n dá márkàzì sí kó tó wá padà lọ sáyége Agége tó padà lọ kí ló gbé lọ Agége kí ni ò gbé wá Ìbàdàn èyí tó tí ò gbé wá Ìbàdàn ní pé Ìbàdàn ò kí ń ṣolú ìlú Nàìjíríà níjọ náà Allahu Akbar títí dè ní ìṣolú ìlú Nàìjíríà Allahu Akbar amolú ìlú Western Region òun ni Western Region yìí kò sí Mid-Western Region níbẹ̀ Mid-Western Region ni Delta àti Edo Western Region nìkan ṣo ni wọ́n dára bítà sí eléyìí ló mú kó wà ní Western Region gbogbo ìlú tó jẹ́ Western Region níjọ́ náà sí Awólọ́wọ̀ tó ń ṣèjọba ẹ̀ Ìbàdàn yìí ni capital Ìbàdàn tó jẹ́ capital yẹn kí rábítà wà ní Ìbàdàn tí ó kó gbogbo àwọn àfáà Western Region tí ó kó jọ tó fi dá sí Ìbàdàn yẹn wọ́n wá kó gbogbo àwọn ìmáàmù jọ kó wọn máa ṣọ̀kan kí wọ́n mọ kí ló ń dùn wọn ní state kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan èèyàn ni wọ́n fi dára bí kalẹ̀ èèyàn kọ́kọ́ jẹ́ èyí wọ́n dára bí kalẹ̀ kí wọ́n tó dá Supreme Council kalẹ̀ kò sí ẹgbẹ́ àwọn kọ́ra ní pé rábítà ìṣẹ́gbẹ́ tó ráwọn àfá àwọn èyí ṣẹgbẹ́ ìmáàmù èyí ṣẹgbẹ́ so wọ́n dára bí kalẹ̀ kó máa jẹ́ ìgbìmọ̀ àwọn ìmáàmù ìgbìmọ̀ àwọn àlùfáà níjọ́ náà ilé kéwú sì ni ó pòdúsì ìmáàmù ilé kéwú wà ń bẹ̀ ó já sí pé àwọn àfáà lè kéwú tí wọ́n dá lè kéwú kalẹ̀ kí wọ́n máa jẹ́ mẹ́mbà tó fi jẹ́ Rabitatul A'imma wal Ulama làwọn àfáà ó dà bó fẹ́ bó já sí pé ìmáàmù álímù ní ó kọ́kọ́ jẹ́ náà kó tó di ìmáàmù àmọ́ ìmáàmù tó ń ṣe yẹn ó ti ju ọ́fíìsì méjì papọ̀ bí tàrà bí tàṣẹ ìrìnà ní ṣókí akramakumullah mọ́sọ̀lẹ̀ àwọn bàbá wa ìmáàmù nìbàdàn adamallahu hayatahu mo fi ń sọ̀rọ̀ akramakumullah àwọn bàbá wa ìmáàmù ní Ẹ̀gbá mo fi ń sọ̀rọ̀ àwọn tí ẹ̀ tún lè sọ báwọn ṣe ṣe torí àwọn ni wọ́n tẹ̀lé ṣe kádàm káàkiri ìjọ aláfẹ́ dára bí tàkalẹ̀
Allahu akbar. èyí tí mo ń sọ yìí tẹ́lò ní bá ń sọ àgbọ́gùn Hayyakumullah. kò ṣojú ẹ̀ kò máa ń gbà ẹ̀ àwọn tí wọ́n lè sọ tí mo ń sọ yìí àwọn ni bàbá wa ìmáàmù Ẹ̀gbá bàbá wa ìmáàmù Ìbàdàn bàbá wa ìmáàmù Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí mo wá ibi tí mo wá fẹ́ fọ̀rọ̀ gúnlẹ̀ sí ní pé oyè tá ń jẹ ní rábítà àmájóyè lásán ò Hayyakumullah. kọmití tó wà ní rábítà Lajnatul Ulama kọmití kan nìyàn Lajnatul A'imma kọmití àwọn èyí tó jẹ́ ìmáàmù yẹn Lajnatul Ulama àwọn tó nílé kéwù nìyàn Lajnatul Fatawa àwọn tó tí ó máa jẹ́ mufti Ànábì ní mufti Ọlọ́run ní mufti àgbà ó wá gbé fánẹ́bí pé ìwọ táwọn lóhùn Sallallahu alaihi wasallam. ó ní mufti ara ayà Kùránì Akramakumullah. tó sọ pé yasalunaka anil Yastaftunaka. yastaftunaka Qulillahu ó wá yuftikum. bèèrè fàtíwá lọ́dọ̀ ẹ̀ sọ wípé Ọlọ́run ní ó dá yín lóhùn ibòmí ìkan yẹn aya mi ni ó sọ fún wa pé yasalunaka Anir ruh. anil mahidi anil ruh Qulir ruhu min amri rabbi. tó bá bí ẹ́ ń pa ẹ̀mí sọ fún wa pé Ọlọ́run ni láti bí àṣẹ Ọlọ́run ló ti wá Wa ma utitum min al-ilmi illa qalila. ẹ̀kímọ̀ tẹ́ lè mọ̀ kíkiri ní nínú mọ́ Ọlọ́run a rí pé èlé Ànábì ń gbé mọ́ Ọlọ́run sọ Sallallahu alaihi wasallam. láwà wá mú àfáwò máa jẹ́ mufti àfáà tó bá jẹ́ mufti yẹn ó gbọ́dọ̀ kájú ẹ̀ torí béèrè tí wọ́n máa béèrè ìbéèrè ẹ̀sìn a sì máa dáhùn mufti ni yóò máa dáhùn béèrè ẹ̀sìn ìbéèrè ẹ̀sìn tó fẹ́ máa dáhùn yẹn kò gbọ́dọ̀ mú mọ́ìmọ́ìmọ́ kò gbọ́dọ̀ mú mọ́ìmọ́ìmọ́ kò sì gbọ́dọ̀ tako ìbéèrè lè wá lórí nǹkan kan ṣo mufti ò ní dá wọn lóhùn lórí nǹkan kan ṣo yẹn kò ní dáwọn èèyàn méjì lóhùn lórí nǹkan kan ṣo kí dáhùn yẹn wá jọra wọn Akramakumullah. mura'atul mufti wal mustafti Akramakumullah. ọ̀rọ̀ wá bẹ̀ ó sọ ẹni tó fẹ́ béèrè tó wá mufti tó wá ìftáwò wá ó fẹ́ fọwọ́ yẹpẹrẹ mú òfin Ọlọ́run ni tí ó bá fọwọ́ yẹpẹrẹ mú òfin Ọlọ́run tí ò ní fọwọ́ yẹpẹrẹ mú ó gbọ́dọ̀ mú òfin so ẹni tó fẹ́ mú ẹni tó wá béèrè tó fẹ́ fọwọ́ yẹpẹrẹ mú ni mufti yẹn ò gbọ́dọ̀ dá lóhùn lọ́nà tí ó fi gbọ́dọ̀ bá ẹni tó wá béèrè tó jẹ́ ti ẹ̀sìn gan kò ní ìbéèrè ìdáhùn ò ní jọra wọn. Allahu akbar. Ìbéèrè ẹyọkan kí ìdáhùn rẹ̀ máa wá papọ̀. Ìtumọ̀ rẹ̀ ní pé mufti gbọ́dọ̀ sọ ìṣesí àwọn tí wọ́n wá béèrè. Ìmáàmù Ṣáfi'í adágbẹ́ ní wọ́sàdù. Wọ́n sì tún bí ní ìbéèrè kan náà yóò tún dá ayọ́ yàtọ̀ sí kò ti dá ní ìráàyè. Ó ti wo ìṣesí àwọn tí wọ́n wá béèrè. Ìṣesí wọn ni mufti ọ̀kọ́kọ́ wò kó tó dáhùn lóhùn béèrè wa. Ìbí ìlú wọn ti rí làbí dáhùn fatiwa dandan kọ́ ni kí èsì fatiwa ẹ̀yọkan ó ṣe déédéé ara wọn. so bí ìftáwò ṣe rí yẹn àwọn òpèjì rábí tó bá yẹn mufti pàápàá jùlọ bí táyé dé yìí social media oríṣiríṣi ló dálẹ̀ táàrán tí tẹ́lẹ̀ yóò ní jọ tẹ́lẹ̀ yóò sì sọ àlùmọ̀ di yóò kó wọn sínú wàhálà yìí nípa bẹ́ẹ̀ mufti táàbá mú tí ó máa jẹ́ mufti rábítà ọgbọ̀dá sí pé ẹni tó jù ẹ̀ tátà tó gbàgbà tó lọ kò ń ṣe wípé mufti tó wà jókòó sílé tó kàn máa sọ̀sọ́kúsọ tó dá àwọn èèyàn nù irú mufti yẹn kọ́ la fẹ́ èèyàn la fi wò wípé Sheikh Abdulrazak tá a mú Allahu hayatahu. la nusni sana'an alayhi Èsì bá fi ń pa wọn lápapọ̀rọ̀, èsì bá fi ń rajù fún wọn. àmọ́ níwọ̀n bẹ ìjẹ́ èèyàn nínú bí a ṣe wà nílẹ̀ Yorùbá yìí ó sì kájú ìbọn láfẹ́ ṣe Allahu akbar. ìyẹn la fi mú mufti yẹn so kìí ṣàkọ́kọ́ tí rábítà jẹ mufti ni olóko báyé ṣe ń dàgbà sí gbogbo ẹ̀ ń dàgbà sí níjọ́ tí rábítà ń jẹ mufti wọ́n jẹ lọ́yọ̀ọ́ Ọ̀yọ́ tí wọ́n ti mú yẹn
kìí ṣe pé Ọ̀yọ́ nìkan ṣó ní mú yóò máa produce mufti fún rábítà. Wọ́n jẹ mufti lọ́yọ̀. Lẹ́yìn yẹn ó kúrò ń bẹ̀ ó bọ́ sọ́dọ̀ Ọ̀ṣun lọ́dọ̀ ṣe Dọ̀há Hussein Dọ̀há wọ́n fi jẹ mufti ọlọ́pọ̀ bá kẹ gbogbo. Àmín. Ìgbàtá àwá tí a rí ètò mufti yẹn tàbí fẹ́ fi jẹ mufti tó wọlẹ̀ kálùkù wá bẹ̀rẹ̀ sí mú mufti wá ẹ̀yìn ní ẹ̀yìn local government kọ̀ọ̀kan wá ríyan mufti kò ní láìsínẹ́tò ìfdá kò sí kọ́mítì yẹn. Abádẹ̀ dé ilẹ̀ Lárúbáwá ìwà mufti máa wà yóò gbẹnu àwọn àfà ẹgbẹ́ yòókù yóò gbẹnu wọn ká sọ̀rọ̀ yóò gbẹnu wọn gbé ìdájọ́ jáde. Sọ bó ṣe rí nìyẹn. Eléyìí ìdárò kan Haji Razak Sheikh Abdulrazak Ìṣọ̀lá ọkọ̀ bá fi sínú bá ṣe òwò sí. Àmín. Bẹ́ẹ̀ lọ pàápàá. Àmín. Ọlọ́pùpùn. Àmín. Sallallahu alaihi wasallam. Àwọn oyè míì àtúnjẹ. Àwọn oyè míì àtúnjẹ. Ajẹ bàbá àdínì. Ajẹ bàbá àdínì. Bàbá Sheikh Adam ni wọ́n kọ́kọ́ jẹ bàbá àdínì yẹn. Wọ́n mú Abíọ́lá wọ́n fi jẹ bàbá àdínì. Kódà láwà ní wọn báyìí ni wọ́n wé ni wọ́n fi wé orí ẹ̀. Allahu akbar. Èèyàn bẹ́ẹ̀ Abíọ́lá ti wá kú. Rábítà máa rí pé tàbí fi jẹ bàbá àdínì wọ́n mú bàbá wa ní rárá Ìjẹ̀bú ìsìndẹ́jẹ́ ayé pé Sáúlà Bíù Ládéjọbí wọ́n fi jẹ bàbá àdínì. Ìbàdàn náà kú ọdún wa lọ ó tún pẹ́ Rábítà náà rí pé bàbá àdínì tí wọ́n jẹ yìí wọ́n yẹ ká tún jẹ́ padà ni wọ́n fi wá mú bàbá wa ambassador Sharafuddin Ìṣọ̀lá àwọn ni bàbá àdínì ní sí. Allahu akbar. Àwọn oyè táwí kìí ṣe pé ní wọ́n ní ẹ wá ran ẹ̀sìn lọ́wọ́ kẹran àwọn ìmáàmù yìí lọ́wọ́ làwọn oyè yẹn. So ó kúrò bẹ́ẹ̀ yẹn ó bọ́ sórí aṣáájú mùsùlùmí fún gbogbo ilẹ̀ Yorùbá. Haji bin Mercy tó dé Bad Mercy àwọn náà Sheikh Adam ló fi láwà ní wọn báyìí kò kì í ṣe sẹrímọ́nì rẹpẹtẹ báyìí àmọ́ bó ṣe gbàǹjọ́ náà òun ni wọ́n ṣe ṣe. Ọ̀rọ̀ tí wá di ọ̀rọ̀ oyè láàjẹ tí ó wà di pé àfikágbé lárugẹ òun ló di rẹpẹtẹ táà ń ṣe yìí. Nípa bẹ́ẹ̀ ó tún wá kó àwọn oyè kan nínú rábítà yẹn. So àwọn oyè yẹn a fi níjẹ̀bú àwò kàkà lẹ́ni tá lè fún ọ̀yà tí ìmáàmù Ìjẹ̀bú múyàn wà wọ́n wá mú ẹja lónìbú ẹja lónìbú a fi jẹ lìsánù al-ulama. Allahu akbar. Lìsánù al-ulama kìí ṣe làdáni o. Kìí ṣe làdáni o. Làdáni máa ń pè wọ́n ní. Ní mọ́síláṣí nínú rábítà o. Lìsánù ni ìtumọ̀ ẹgbẹ́ ò bá gbé Lárúbáwá yá sọ fún ẹ. Ìtumọ̀ lìsánù al-ulama kìí ṣe làdáni tó máa pè wọ́n. Ahán àwọn àlùfáà. Allahu akbar. Ìjẹ́ lìsánù al-ulama. Ahán wọn. Ahán àwọn àlùfáà. Spíkà. Spíkà àwọn àlùfáà. Ó ní lìsánù. Agbẹnusọ gbogbo àwọn àlùfáà. Àlùfáà náà láti jẹ agbẹnusọ fún àwọn àlùfáà. Ṣé làdáni? Èyí bẹ́ẹ̀. Nínú ìta tó ń jẹ léyìí, òun ni bọ̀rọ̀kìnní. Bọ̀rọ̀kìnní yẹn, èmi ọmọ tó máa ń bọ̀rọ̀kìnní. Àjọ̀wá máa kọ́kọ́ lọ́ọ̀mù. Yorùbá ni. Yorùbá ni. Àmọ́ Yorùbá ni. Àwọn bàbá wa ìmáàmù Ìbàdàn. Àwọn bàbá ìmáàmù gbogbo ilẹ̀ Ìbàdàn. Torí pé Ìbàdàn yìí ni Yorùbá dẹ́ bá gbọ́ dáadáa. Yorùbá tẹ́ yọ bá gbọ́ dáadáa tí ó yọ kò mọ́ òkú rẹ̀. Ìbàdàn ló ní. Àwọn ni wọ́n mọ bọ̀rọ̀kìnní. Àwọn ni wọ́n mọ bọ̀rọ̀kìnní yìí. Orúkọ rẹ̀. Orúkọ rẹ̀. Alhaji Mustapha Abdulrahman Adọ́lá Zigo. Allahu akbar. Náà gbogbo yìí yàtọ̀ sóyè àfà tá a ti sọ yìí. Èyí tó bá jẹ́ olówó ni wọ́n
Bọ̀dé owó ni, bàbá àdínì owó ni, ààrẹ owó ni, aṣíwájú owó ni, owó tó ní ni wọ́n ní owó anáwó. Àbí ṣe mímọ̀ wíwú ó máa tẹ̀ náà fà lẹ́yìn nígbà bàbá wí. Àgbà tí àgbà àjòyè, à ń sì lọ́dọ́dọ́ láti fi jòyè. Bàbá tí àgbà àjòyè, àgbẹ̀kọ́ wá lẹ́yìn ọ̀dọ́ kò ó sójú ọ̀dọ́ náà láti fi tàwé sí ilé. Bàbá tí ọlọ́dọ́ àti aláṣìkí jòyè, owó tó ní láyé yìí, àgbẹ̀kọ́ fi rajà tó ń kalẹ̀ wájú ọlọ́run. Kó o sì fi ran kí ló ń dùn wọ́n, kí ló ń dùn àwọn àfà lọ́rọ̀ Islam. Kó o fi ràn wọ́n lẹ́kọ̀ọ́ ni. Bó ṣe rí nìyẹn. Èyí tí mo sọ yìí ó tó ìfẹ́. Akramakumullah. Wọ́n lọ́lọ́ ń ṣeun. Alhamdulillah. Ọlọ́run ṣeun. Alhamdulillah. Ọlọ́run ṣeun. Alhamdulillah rabbil alamin. Ala sayyidi Adam rahmatu rabbi. Manazil uyutina ya rabbil wara. Ala sayyidi Adam rahmatu rabbi. Manazil uyutina ya rabbil wara. مديرا لمركزنا زدولا الإمام يقول لنا برؤية ثابتها تخفف فينا أمور القدس مريد الإمام وسلم الله